ẹ ká sàn o. Bàbá láta. Bàbá. Yes, ta ni o? Àwa ni o. Ẹ ká sàn. Ẹ pẹ̀lẹ́. Ṣé mo ní kó lára fi ẹ̀bà díẹ̀ sínú? Ó dà. Ebi òkè wọn ló kí ọ̀rọ̀ mi wọ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ilẹ̀ tí ìjẹ̀mú yẹn gbé kalẹ̀ báyìí. Ni mo kọ́ bàbá aláta. Èmi dẹ̀ ni mo láìkí owó ju nǹkan mi lọ. Èmi náà. Ìyá drop well. Èmi náà mọ̀, mo fẹ́ játa. Ata tó 150 o. Ní kí ni? Nǹkan tí wọ́n. 150 láta tẹ gbé dání. 30 naira ni mò ń jà. Ṣé ìwọ ò mọ̀ wípé Christmas wá ń ta, Iléyá wá ń ta, New Year wá ń ta. So gbogbo nǹkan ló wọ́n. Mọ́tò tí wọ́n, adìyẹ wọ́n, ẹran wọ́n. So àwọn náà ta dẹ̀ ń játa, aláti fi owó lé díẹ̀. Ṣé mọ̀ pé tó bá yẹ níjọba ìjọba, ṣé ìjọba ló tún wá fowó kún wa ta? Torí pé ẹ ti mọ̀ pé ládùúgbò yìí kò síbi tá máa sáré bínú gbé ata lọ. Mi ò kọ́ ẹgbọ́n tá à ń sọ. Ṣáà ní sanwó fún àwọn oníná. Ṣebí náà là ń lò, eléyìí tó lo petrol sí, a máa ra petrol sí nǹkan tí wọ́n 150 máa ṣe tèmi o. Bí bẹ́ẹ̀ kọ́, ẹgbẹ̀rún mi bá wù yín. Níjẹta lẹ́lẹ́gà 30 naira ni mo ṣì játa yìí. Fine! Irú ẹlẹ́gà tẹ̀sán yẹn ń sìn, ẹgbẹ́ lọ́bẹ̀, ẹ wọ mọ́tò 40 naira lọ sí ẹlẹ́gà kẹ lọ fi játa, kẹ́dẹ̀ wọ 40 naira padà, gbogbo ẹ̀jẹ̀ 110, ó sì ń pè é sí kéènì náà. Bàbá, ẹ má ṣe èdè ọlọ́mọlẹ̀. Kí ni mo rí fún yín? Ata yẹn máa já 30 naira dẹ̀ ni máa san. Màámi kò lè bá mi sọ kí n já, mi ò já, kọjá tó bá kó 150 lẹ́yìn sí máa já lọ́wọ́ kan ni. Tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín, ẹni tí òun ìyá bá yín kìdá. Wàhálà mi ò gbàdúrà, mo worst ju ẹ lọ. Abẹ́rẹ́ tí mo gbà, mo sákò lọ hospital mi. Ẹ já ata yìí. Èmi alú ẹ̀. Ẹ nà mí. Máa gbá ojú ẹ̀. Ẹ já ata. Èmi afọ ilé lónìí. Máa fọ ilé ẹ̀. Máa pẹ́ ẹ̀mí apẹ́. What is the problem Very now? good. Sori mi báyìí, díẹ̀ mi. Kí ló dé? Jọ tó lọ́lọ́ ẹ̀kọ́ kàn mí. Assault nobody fi kàn mí. Occasional harm ó fi kàn mí. Breaking her head tree torí pé mi ò sí bí tó fi wọ bíi mo jáde wá bá ń bẹ̀ ni àti kéèyàn rí àgbàlagbà fún mi ìmọ̀ òyìnbó yẹn jọ bá mi ránṣẹ́ kan lọ kó aṣọ ẹ̀wọ̀n kan wá kó fún èmi ni máa lọ lépò tìlú ẹ̀wọ̀n èmi ni àbúrò mi rè. Ẹ jọ. Gani fáwọn mi family wa rè Gani family wa ni. Daddy. But kí ni nǹkan tó fa wàhálà nù? Ìyá kí ló dé? Ojú òní tì yín o, ẹ wo ata yìí. Ní ẹlẹ́gà níjẹta 30 naira ṣe ni mo já. Gbogbo ibikíbi tí wọ́n ti ń jata 30 naira ni. Mo bá gbede o, wọ́n nítorí kérésì wa ń ta, ìtúnu àwẹ̀ wa ń ta, iléyá wa ń ta, new year wa ń ta, 150 ni àwọn máa gbà. Owó ata ọdún mẹ́rin ló fẹ́ já fọ́dún kan. Okay. Sherry madam, in business, offer and acceptance ní business. Tẹ́ bá gbé àtàwá fún wọn, tí wọ́n sọ pé iye báyìí làwọn máa já fún yín. Tí ò bá tẹ́ yín lọ́rùn, either kẹ́ persuade wọn kan bá yín ṣe for that price, àbí kẹ́ gbé lọ sí bòmíì. Kó yẹ kó di wàhálà tó bẹ́ẹ̀ yẹn. And daddy, nǹkan tẹ́ ń ṣe yẹn provocation ni o. Provocation ni. Ṣé nǹkan tí mo sọ mi ń dẹ̀ like wàhálà? Mo ní mi ò jata mo sọ̀rọ̀ kọ́ máa gbàtà lọ mi ò jata. Ẹ wo, ẹni tí mo ti júre o. Return match wà, mo ń padà wá Tí báyìí. mi ò bá pa ẹ́ kí n dúró tiẹ̀ tí n bá pa ẹ́ kí n dúró tiẹ̀ pẹ̀lú ọmọ àlẹ́ ilé ìlú máa sáàdì kan tó gbé mi lọ kóòtù rẹ̀ máa pa ẹ́ ìjọba tó dẹ́wọ̀ fún sáàrí ẹ tó máa fi kíni bá wáyà sípò tó tún wà lẹ́wọ̀n tó ti kú èmi ẹni tó ẹni tó gbójúlé rè díẹ̀ mi àti ọba sí fún mi ọlọ́run ní pẹ́ fún mi kò sọ́nà tí mo dá ń mọ̀ gbá ọba lójú òwò àbí. Ẹ má dàrọ o. Kí ló rí? Ẹ fẹ́ lu obìnrin. Mo halẹ̀ mọ́ ni èmi ò lóbìnrin àti pé tí n bá ti lù tẹ́jẹ́ ò bá ti yọ ìjọba ò ní kankan. Daddy, ẹ ní sùúrù ẹ fi ohun yẹn lẹ̀. Níbo lọ̀rọ̀ lẹ̀ yẹn dé? Mo ti ní kọ́ lọ fáìlì kéèsì yẹn court. Ó ti sá lọ. Wọ́n ti sá lọ tẹ̀. Sórí signboard tó ní kí n gbé síbẹ̀ yẹn mo tún wá kọ jù bẹ́ẹ̀ lọ mo kọ this land belongs to Barrister AA Adéyẹmí akọniwájú adájọ́ mo kọ yẹn tó jẹ́ capital letter kẹ́dàgbà wọ́n bá láwọn òṣèjọ́ mọ́ o àwọn òrógùn Barrister onípinnu o àwọn òrógùn lọ́yọ̀ pinnu wọ́n sá lọ ni o orúkọ ẹ̀ ń dàgbòrò rú o àwọn èèyàn bẹ́ẹ̀ rú ẹ o inú mi rẹ̀ dùn. Daddy, ìjọ mi Barrister AA Adéyẹmí Esquire òtítọ́. Tí n bá fi akọniwájú adájọ́ sí wọn ò ní sá lọ. Mo kàn ní kí n sáré já. Wájà màlá nílé àmàlà ló fẹ́ jẹ́ tó lé dúpọ̀ akẹ́sì lórí ẹbí dé. Bọ̀sún náà. Time ti lọ. Kí ni?
ṣé nǹkan tó wọnú lé lọ ṣe lélẹ̀? ọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ́nsìn o ò lè sọ ní sitting room àbí gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ látàárọ̀ nǹkan wàhálà ti pọ̀ jù jàre. sórí ọ̀rọ̀ kan wà tá a ti ń sọ ń ta ṣe ká wọnú ilé ká lọ sọ. ọ̀rọ̀ mi dé àtọ̀rọ̀ ta sọ nǹkan tó fẹ́ sọ nígbà yẹn fẹ́ jù. ṣó o rántí pé o máa ń sọ gbogbo gbà pé o fẹ́ mọ̀ díẹ̀ nípa custom machine school. This is the time. Fún mi sílẹ̀ táìmù ti lọ jàre mi tètè fún mi. Fún mi sílẹ̀. Òde. Ṣé ibi tá à ń lọ jìnnà mọ́ ṣá? A ní kò jìn. Ó ń rẹ̀ mí jàre. Jẹ́ ká lọ kò jìnnà mọ́ náà ọ̀lẹ nìyá yìí o àní pẹ́ débẹ̀ jẹ́ ká lọ. O fún ọmọ yìí ló jẹ tó yẹ kó máa fẹ́ èrò báyìí náà bó ti ń gba gbogbo ẹ̀. Ṣáàrin. Ṣeré kéré ojú ọ̀nà làwà náà. Bùkún mi. Kéèké. Wá ẹkún jókòó. Nítorí jẹ́ first time tí wọ́n máa experience irú nǹkan báyìí. Òun ló ṣe dàbẹ́ ní pé wàhálà díẹ̀ fẹ́ wà but kò sí problem kankan. Àti wípé tí èèyàn bá lóyún àwọn oríṣiríṣi symptoms ni ó máa ń jẹyọ lára obìnrin bíi kí òyì máa kọ́ ẹlòmíì kí obìnrin míì máa tutọ́ ohun tó fà á tí òyì fi ń kọ́ àwọn ni pé wọ́n ti lóyún oyún oṣù méjì wà nínú wọn bí wọ́n ṣe wáyé. Dókítà kí ni ẹ ń tra láti sọ? mo sọ wípé wọ́n ti ní oyún oṣù méjì so ẹ ní láti worry nípa ọ̀rọ̀ oyún wọn the next thing ṣe ni láti mọ bẹ́ẹ̀ ṣe máa arrange fún wọn láti máa wá sí antenatal gbogbo àwọn ìtọ́jú tó wà necessary fún wọn láti ṣe àwọn oògùn tá a máa prescribe fún wọn láti máa lò láti lè jẹ́ kí ọmọ yẹn wà in a good order ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn kan tí ó kù nìyẹn sìn so congratulations that's nice well ìmọ̀ ayé preserve àwọn oògùn kan fún yín náà láti. ọ̀rọ̀ yìí ò ṣe é sọ o kí ni ká ti ṣe sí ìyá ò gbọ́dọ̀ gbọ́ bàbá ò gbọ́dọ̀ mọ̀. Àbí kí ni gbogbo wàhálà bá yín sìn gbogbo nǹkan tí yóò rò ti lélẹ́yìí o àbí oníkìlá fẹ́ kọ sílẹ̀ oníkìlá máa kọ sí i. Ìwọ ọmọkùnrin gbogbo question tó ń bẹ mí kì í ṣe tèmi. Yes Emily kì í máa béèrè lọ́wọ́ ẹ̀ mi ò mọ nǹkan tá a lè ṣe sí o. ó dẹ̀ ní pé kò béèrè yẹn lọ́wọ́ mi túnú ó dà pé o mọ nǹkan tó wà nílẹ̀ yìí o ṣé dáàdì gbọ́dọ̀ gbọ́ àbí mọ́mì tiẹ̀ gangan ló gbọ́dọ̀ gbọ́ ṣé ìwọ ti gbọ́ bí tí ọmọ tó ti ń fún ọmọ ìyàwó bàbá ẹ̀ lóyún ni gbogbo alábàáyé mi ò fẹ́ o ó sú mi o ó sú mi o. ẹwà ẹ má jẹ́ ká gba kíní ibẹ̀ ní gbàgbọ́ ọtí ṣẹ́ra mẹ́tẹ̀ẹ̀ta táwọn ń bíbá à ń ṣọmọdé and ó ti ṣẹlẹ̀ náà bùkún mi wọ́n gọ́gọ́ dẹni mo ní bá sọ̀rọ̀ ṣé ìwọ rẹ́dí àti bímọ ń sìn ni. ọmọ rárá o wo mi ò tí ì rẹ́dí àti bí ọmọ kankan
And now if that should be the case solution ni kẹ́ jẹ́ ká wá kó tó di pé àlàbọ̀rùn ó dẹ̀wò. Sherry